ẹ̀ṣọ́ aláàbò pa ajínigbé kan wọ́n gbàyà àtọmọ tí wọ́n jí gbé sílẹ̀ ní Kwara. Nǹkan ò ṣẹnure fún ikọ̀ àwọn ajínigbé kan tí wọ́n jí ìyá àtọmọ gbé lágbègbè Alápá níjọba ìbílẹ̀ Asa láàárọ̀ ọjọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kẹfà ọdún 2023 yìí, pẹ̀lú bí wọ́n ṣe pa ọ̀kan nínú wọn tí wọ́n sì tún fipá gba ìyá àtọmọ tí wọ́n jí gbé ọ̀hún sílẹ̀. Aláròyé fìdí rẹ̀ múlẹ̀ pé ní agbègbè Alápá níjọba ìbílẹ̀ Asa nípínlẹ̀ Kwara ni àwọn ajínigbé yìí ti jí ìyá àtọmọ ẹ̀ gbé lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí. Ní kété tí wọ́n jí àwọn èèyàn náà gbé tán ni àwọn ẹ̀ṣọ́ aláàbò Fijilante ti gbáyà wọn tí wọ́n sì tọpasẹ̀ àwọn agbébọn náà lọ sínú igbó tí wọ́n dorí kọ. Alága ẹgbẹ́ Fijilante ní Kwara ọ̀gbẹ́ni Saka Ibrahim fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fàláròyé pé nínú igbó kan tí wọ́n ń pè ní Àjùwọ̀n Tèmídire ni àwọn ajínigbé náà àti Fijilante ti dojú ìbọn kọra wọn tí gbogbo àgbègbè náà sì dàbí ojú ogun, pẹ̀lú bírò ìbọn ṣe ń ró lákọlákọ lásìkò tí wọ́n fẹ́ dóòlà ìyá àtọmọ ẹ̀ táwọn èèyàn náà jí gbé. Wọ́n mú agbébọn kan balẹ̀, wọ́n dóòlà àwọn tí wọ́n jí gbé, ṣùgbọ́n Fijilante méjì ló fara gbọta tí wọ́n sì wà nílé ìwòsàn tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní Kwara Ọ̀kásánmí Àjàyí fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé lágbègbè Alápá níjọba ìbílẹ̀ Asa níbi tí àwọn ajínigbé náà ti jí ìyá àtọmọ rẹ̀ gbé, ṣùgbọ́n ní igbó Àjùwọ̀n ni ajínigbé yìí àtàwọn Fijilante ti dojú ìbọn kọra wọn tí wọ́n sì mú ọ̀kan lára àwọn amòòkùnṣìkà ẹ̀dá náà balẹ̀. Àjàyí ní ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.